ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like kí ẹ subscribe kí ẹ lè máa jẹ́rú àǹfààní yìí nígbàkúgbà tá a bá ti post fídíò. Ṣé rí nínú fídíò tá a fẹ́ fi hàn yìí, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé táwa ò bá rí àwa kì í sọ. Èyí tá a bá rí gan-an a jẹ́ pé a ti wádìí, a ti ṣọ̀fín tótó, a ti rí pé òdodo ọ̀rọ̀ ni ká tó mú wá sétí ìgbọ́ yín. Ká má fọ̀pá pọ̀ lọ́pọlọ péjò. Ẹ jẹ́ ká sojú abẹ́ǹkó. Ẹ jọ̀ọ́ gbogbo wa a máa ganu sí a lot of things lálẹ́. Ẹ ti mọ̀ wípé lọ́dọ̀ tiwa Ìyèdára Kowee akéde Oòduà One àtúnṣe òun ni ìwà àtẹ̀mí gbé dání. Thank you Adébọ́lá Ọlọ́ládé, God bless you. Yes, I'm getting better. Thank you. So wọ́n ní Adébíṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ ní Yorùbá pé ẹ ti mọ̀ ipá wa kì í ṣọ̀lẹ. Ẹ dẹ̀ mọ̀ wípé lórí ètò Ìyèdára Kowee anything tó bá ti ní nǹkan mọ ilẹ̀ Yorùbá lọ́wọ́ tó gbé dání tó ní lára tó jọ mọ́ kinní yẹn ó ti dandan káwa náà ká ṣe kinní ganu sí kò tún ṣe ganu sí ní bàbá gbé wọlé this time around ó bá lóyún kóyún ọmọ sàrà ni gègègè sàrà ni bó bá lóyún kóyún sàrà ni ẹ̀dẹ̀ sàrà ni òun yẹn ní bàbá Wàsíù ti sọ. Ṣebí ẹ fẹ́ gbọ́n ni ẹ̀yin sisters mi, ẹ̀yin gender mi, èmi ò mọ báyẹn ń pẹ̀tẹ̀ èèyàn ní tí mi máa fi dúdú pé funfun fún yín. Reality lèmi máa ń like, kì í ṣe gbogbo èèyàn, majority èèyàn ni ò dẹ̀ ń like reality. Ó ti sọ máìdí ẹ̀, kò pẹ̀tì àwọn obìnrin, kò fọwọ́ra wá lórí, kò lóhùn bá wa ṣeré pa. Wàsíù ò mọ báyẹn pẹ̀tì obìnrin. Kò ní time fún rọ̀bọ̀rẹ́bí or anything. Ìwọ tó bá róko lókokún tó wá lọ gbé ẹ̀pà sí, tí ó bá wá gbé ẹ̀pà síbẹ̀ tí ikún wá mú gbogbo nǹkan ẹ̀ tó mú jẹ tí ọ̀rọ̀ ti wàhálà ẹ̀. Wọ́n ní ikún wọkọ̀ òjòkó àjẹbèbè jẹ́ ẹ ò wá wàgbúrin oníjẹta àgbẹ̀ òkàn mi òkété jẹ ó fọmọ jẹ ó tún yọ fèrèsé sílé olóko òkúkú bínú ṣe ló tún gbégbá ọpẹ́ tó ń fògo fólúwa gbogbo ilẹ̀ kìkì ọ̀rá o. Wàsíù ò rán yaláya agenda mi, kò rán àwọn obìnrin ló bí Aríbóyè ń kẹ́yà ìyá wọn gbà tó wà láyé, wọ́n dẹ̀ lábúrò àbóyí ẹ̀gbọ́n obìnrin ìyẹn ń kọ́ àti kí tí wọ́n ní. Mo kàn rí oríṣiríṣi a máa sọ̀rọ̀ gan lálẹ́ yìí, ọ̀rọ̀ pọ̀ tó bá ń gbọ́ ó pọ̀ lálẹ́. Òtítọ́ reality òun lèmi máa ń like, èmi ò ń like torí there is something trendy tó máa wà online tí kéèsì bá ti ṣẹlẹ̀. Ṣé rí àwọn tó bá ti kọ́kọ́ bọ́ síta tí wọ́n bá ti sọ̀rọ̀ sí kinní yẹn, every other person tó bá wá fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn tó fẹ́ dá sí kinní yẹn, yìí kọ́ táwọn tó ti kọ́kọ́ sọ̀rọ̀ sọ ó right kò right all everybody á dẹ̀ máa tẹ̀lé gbúrúgbú inú gbọ́nà jọ ń lọ. I no dey do that, I no dey follow anybody. I get my own head, I get my own ọpọlọ, I get my own self, I get my mind. Bí n bá ṣe rí ni mo ṣe máa sọ̀rọ̀, I no dey follow trend. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa tá jẹ́ blogger tá wá mú ètò òkè tá ń fi lu tìsàlẹ̀ online. Láti yẹ èyí tó ṣépè ẹ take it personal lórí ọ̀rọ̀ lọ́rọ̀ Ọlọ́run máa ti jẹ́ kàgbákò. Tí àjálù ibi ó dẹ̀ ń jálù ọ̀pọ̀lọpọ̀ yín o, ẹ̀ ń bò ní ẹ̀ lè fi hàn online. Tí ayé ẹlòmíì ò bá ti bàjẹ́ lórí ká ọ̀rọ̀ èèyàn kan ṣẹlẹ̀ ká má mọ nǹkan tó yẹ ká ẹ sọ, kẹ́kọ̀ọ́ má wí rádaràda torí ẹ ti wà lórí social media, ẹ wà lórí phone. Ẹlòmíì inú yín ibi tó ti máa rí ogun ayé ẹ̀ tí ò ní bọ́ tó jẹ́ pé ó máa jà títí wọnú sàárè orí social media lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ni. Tó o bá ti mọ bọ́n ti ń kóra ẹni níjànú tó jẹ́ pé gbogbo nǹkan ló fẹ́ fi trending, tó jẹ́ pé gbogbo nǹkan kẹ́dẹ̀ máa wá wo èmi ẹ bá wò mí dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn irú kan bẹ́ẹ̀ mi fi bẹ́ẹ̀ dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló concern mi. Ṣùgbọ́n mo wá jókòó láti ìgbà tọ́rọ̀ ẹ̀ ti jáde tí ọmọ yẹn àti màmá ẹ̀ ti jáde gbogbo àwọn tó wá ń sọ̀rọ̀ hypocrite ló pọ̀ jù nù yín ọkọ̀ ṣídọ̀nù. Àwọn obìnrin àti mọ̀pá wà la máa pọ̀ ń bẹ̀. Èmi ò wá pẹ̀tì gender mi ò wá pẹ̀tì ẹ̀yin obìnrin. Mi ò wá ṣe ó ṣe sáwọn obìnrin a máa gbé ṣépè, mo máa gbé ṣépè, ó ń gbé ṣépè. Ẹ béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ń gbé Wàsíù ṣépè. Èmi ò sọ wípé nǹkan tí bàbá Wàsíù ṣe ipò dáa o, àyè máa dọ́dọ̀ wọn o. Ṣùgbọ́n ẹ jẹ́ àjọ béèrè lọ́wọ́ ara wa, majority àwọn tó bọ́ síta lóbìnrin tó ń ṣépè tó ń múra kankan, àwọn bá lóògùn wá pa wọ́n bá tiẹ̀ jẹ́ wọ́n aṣọ oríṣiríṣi. They are single mothers. Single
single mother 99.9 wọn ni single mother. Majority àwọn tó sọ pé tó bá lóògùn wá fi báyé Wàsíù jẹ́ tó ń gbéṣẹ́ pé tó ṣoríṣiríṣi ìkànnì kiri kan ẹ̀rìngín. Bàbá àwọn ọmọ wọn tó bímọ fún wọn ò lè sọ ọdún tó ti fojú rí báyìí. Bọ́ndẹ̀ ń fojú ríra wọn tó ń fetí gbọ́ra wọn. Ìjọ́ wo ni bàbá àwọn ọmọ wọn tó ti kí ẹ̀ nípa ọmọ táwọn gan bí. Àwọn majority wa tọ́já sí àwa là jẹ́ ìyá àti bàbá fáwọn ọmọ yẹn. Ṣé irú àwọn ọmọ wa bó sì dá múra kankan lórí ọ̀rọ̀ lọ́rẹ̀? Ẹ ṣe kíní kan fáwọn mi. Ẹ kó ṣì dànù jàre, ẹ wá bí kò sí, ẹ wá bí gbà. Jágbọ́rọ̀ ẹnu tí ẹ̀ka tọ̀dọ̀ tí ẹ bẹ̀rù. Hello everyone, my name is Olawale Adekoya and I'm here to address the viral video that has been circulating online for some days now. I will start by taking full responsibility of whatever happened on stage on that particular day, because I was the one who interpreted the alujo to Alaji when the percussionists were playing the beats. And I think where everything went bad was the fact that it happened at a very sensitive period, which I take full responsibility and accountability for. This particular bit that caused the whole issue is not new, and we've been using this beat for a very long time now, since Mr. Anyokule Anyolowo rejoined the band. He was the one who originated the beat, but as at that time it had no meaning, it had no interpretation, and it has become one of Alaji's favorite alujo so far. Like, he's always excited whenever he hears the beat. So fast forward to some months ago, we were at an event. I, Mr. Anyokule, and other band members, we were at the backstage. We were having fun, we were catching crews. So during the playful moments, I told Mr. Anyokule, this alujo tete en lu yi kini itumo e ti so itumo e fun wa. Ó yẹ kí ìlù yìí kó ti ní ìtumọ̀ tọ̀dọ̀ ẹ̀. So it was now like, ó ti ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo aláwa ń bí, ó yá ẹ jẹ́ ká wá ìtumọ̀. So people were like, everybody were bringing up different versions, different slangs to the alujo as at that day. This Tobaluyun Koyun was not even the first, it was not the second. The first version we gave to it was Tobagbemu Lasan, Wahala ni Jublo Fun. So we were having different versions of it, jokingly, and it happened before this incident of the mother and the daughter. So we jokingly made the beats that day. So on this particular day that the incident happened, I won't lie to you, honestly speaking, from the beginning of that show, Alaji was in a very good mood with the band. Everybody, we were happy. He was dashing out money. We were having quiz time. So everybody, we were all excited. That was why you could see how everybody were laughing during that moment, because we were doing everything out of excitement, and it was not it was not intentional. It was a harmless fun moment for us. So the beat came up again during the exciting moments. So I now told Alaji that this is the interpretation to that beat now. So out of that excitement, I was really shocked. And to be honest, this is why I'm making this video, because Alaji knew nothing about this. He was not involved in the interpretation. He never told us anything. He didn't put any words to our mouths. So that was why I was really shocked that, so Papa, itumosi alujoyi. But we were all, like, we were just excited that day. We were not laughing because of the mother and the daughter. We were not referring to anybody. It was just a fun moment. It was totally harmless and not intentional. So that's why I'm making this video, to apologize and take full responsibility for whatever happened that day, because whatever reactions we are getting online now is expected, because it happened at a very sensitive period, and we are very sorry about it. On behalf of being the percussionists and the whole band, we are very, very sorry about it. And to everyone who was hurt, disappointed, please, we are very, very sorry. It all happened out of excitement, and we were not referring or doing it intentionally to hurt anybody. We apologize. Please, Ejo, Emma Binu. We are very, very sorry, and I pray God restores peace and happiness to
everybody involved. I truly hope the explanation clears up the misunderstanding and everything. Please, Emma Binu, and please, I'm not doing this video out of threats or prayer, because I wasn't pressured to do any video. I'm doing this with all honesty and sincerity. Like, we are very, very sorry. Emma Binu. We had different versions to this Aluju. We had different versions to it, but we accept the fact that it came at a very wrong time. Please, we are sorry. Lákọ̀ọ́kọ́ náà kí tó wọ inú ètò lọ, ẹ jẹ́ kí àkọ́kọ́ ṣe lè ná. A lose ìkan lára àwọn bàbá wa, bẹ́ẹ̀ ni ó sì dùn mí, but àgbà ti dé náà anyway. A gbàdúrà kí Ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Bàbá wa Wálé Adéníran. Ẹ̀yin tí a bá wà nínú Yorùbá Nation, gbogbo ìgbà tí Professor Banji Akíntóyè tí wọ́n fi wà ní Kútọ́nù, tí wọ́n fi arrest bàbá Ìgbòho ní Kútọ́nù, tí bàbá Akíntóyè ní ọmọ àwọn ni wọ́n lè fi wọ́n nìkan sílẹ̀, wọ́n ní láti lọ jókòó tí wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ wa máa ń pè wọ́n ní Professor Wálé Adéníran, bí a ti bá fi prof sí ẹ ti understand. Professor Wálé Adéníran, àwọn ni wọ́n ń gbé papọ̀ pẹ̀lú bàbá Akíntóyè àti Chief Sunday Adéyẹmọ Ìgbòho nígbà yẹn ní Kútọ́nù. So a ṣàdédé gbọ́ pé wọ́n jẹ́ Ọlọ́run nípè. A fi àsìkò yìí a fi kí gbogbo ẹbí Professor Wálé Adéníran, ẹbí ará ọ̀rẹ́ àti gbogbo ọmọ ilẹ̀ Kóòtù Àjíire. A sì fi kí gbogbo Yorùbá Nation campaigner káàkiri àgbáyé wípé a kú ara fẹ́rakù, ìkan lára wa. Bẹ́ẹ̀ ni bàbá Professor Wálé Adéníran, kí Ọlọ́run kó tẹ́ yín sí afẹ́fẹ́ rere, kí ó sì fi oríjì gbogbo àṣìṣe yín nígbà tẹ́ wà láyé, kó bo erùpẹ̀ burúkú kúrò lójú yín, kó má sì ṣàn má wá tá ìwà láàyè. A ní kánjú kó, a sì ní kò sẹ́ni kankan tá kánjú wá bá yín. Ẹ máa sùn láyé olùgbàlà yín títí dọjọ́ àgbéǹde àlìkíámà. Bá ó ṣe wù ká pẹ́ láyé tó, a ó padà pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Gbélé ayé ṣe rere, torí okó tó bá ṣe nígbà tó wà láyé, ọ̀pọ̀lọpọ̀ tá rò wípé à ń ṣe kọlọ́fín táwọn èèyàn rí, gbogbo ẹ̀ ni wọ́n sọ nípa wa tí ọlọ́jọ́ bá dé. On behalf of myself, Yèyédára Kòwé Akéde Oòduà One, àti gbogbo Yèyédára Ọmọlúàbí family member, àti gbogbo Ìgbòho Loyal Fans Club in diaspora, a kí ẹbí ará ọ̀rẹ́ Professor Wálé Adéníran, a kú àṣeyìndé bàbá wa, kọ́lọ́run kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Ìyẹn ni ìyẹn. Èmi nìkan kọ́ ni mo dá wá lálẹ́, mo wá pẹ̀lú ìkan lára àwa mídíà wa ni. Bàmí Kílò, ó yẹ gbóhùn sókè, ẹ bá wa kí gbogbo àwọn èèyàn ká bẹ̀rẹ̀ ètò. Ẹ kú lébà lákàrà lé, ẹ káàbọ̀ lákèrò ọ̀nà. Ewúrẹ́ tó wọlé ó dẹra àmúsọ, kí má bàa dẹra àmúsọ náà mo ti sọ wípé ẹ kú lé ní gbogbo àgbáyé níbikíbi tí ẹ bá ti ń gbọ́ ohùn mi. Orúkọ tèmi ni Kílò, ọ̀kan lára àwọn Ìgbòho Loyal Fans Club tí wọ́n ṣojú Ìgbòho Loyal Fans Club in diaspora ní orí ìkànnì Yèyédára Kòwé Akéde Oòduà One. Mo wá fi àkókò yìí kí gbogbo Yorùbá Nation wípé ẹ kú ìfẹ́rakù ti Professor Wálé Adéníran. Kí Ọlọ́run kí ó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Kò sẹ́ni tí ò ní àléébù ẹ̀, gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ lórí ayélujára. Ó bẹ̀ yín nítorí orúkọ Ọlọ́run, ẹni tó bá ti kú ẹ má jẹ́ ká fi kú yọ̀ wọ́n. Ẹ dákun abẹ̀wá, gbogbo wa la mọ̀ bàbá Adéníran dáadáa nínú Yorùbá Nation. Ó ti ṣẹlẹ̀ lẹ́yìn ká ti fọpẹ́ fún Ọlọ́run. Nítorí náà ó kíyèyé pé ẹ kú ètò, ẹ má bá wa kà lọ. Ẹ ṣé bá mi, God bless you. So wọ́n ní adébíṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ ni àti débíṣẹ́ àti kíwá ti kìwá. Ẹ jẹ́ ká mú ètò ní pẹrẹwu. A kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ brother wa, bàbá wa, king is a king, king is a king, king Wàsíù Àyìndé Màṣá. Ṣé rí ẹ̀yin èèyàn mi, òtítọ́ ọ̀rọ̀ ní kẹ́ jẹ́ ká bára wa sọ. Ẹ má jẹ́ àgọ́ sẹ́yìn kakọ̀ báyìí ká máa sọ pé ṣe rí wa, gbogbo wa la ríra wa, gbogbo wa láti mọ̀ òtítọ́ ọ̀rọ̀ pọ́nbélé. Ṣùgbọ́n kan wà tó yẹ pé àwa gbọ̀rọ̀dùn online, ẹ jẹ́ ká máa bì ká mi down. Gbogbo àwa tá máa ń like, tá jẹ́ blogger speaker tí àwọn kan bá ṣẹlẹ̀ tá máa ń dá sí.
àìmọye yín lẹ ti pasẹ̀ tí problem ti wọlé tí ẹ̀dẹ̀ notice. Ẹ jẹ́ ká máa wà careful gbogbo bí ọ̀rọ̀ yẹn bá ṣe tàyàn lára tó. Ẹ jẹ́ ká máa ráyè fi sílẹ̀ ká máa rárá fi balẹ̀. Kó tó tí nǹkan bá ṣẹlẹ̀ kó tó bọ́ síta kó wá ganu sí kó tó faraya tó pátápátá kó tó bẹ̀rẹ̀ sí ní rọ̀jò èpè lẹ́ni tí nǹkan ṣẹlẹ̀ sí kó tó take it personal. Ǹjẹ́ nǹkan tó ń ganu sí tó ń fi kanra mọ́ tó ń kanra mọ́ tó ń ṣépè tó ń kúrú tó ń ga yẹn ṣé irú ẹ̀ kò máa ṣẹlẹ̀ ní surroundings ẹ̀? Ṣé ìwọ fúnra lára ẹ ṣé irú ẹ̀ ò ṣẹlẹ̀ sí ẹ kọ́kọ́ bira ẹ̀ ná? Ìgbà tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ kí ni nǹkan tó ti ṣe sí? As a blogger, as a speaker, ó ń ganu sí ọ̀rọ̀ lọ́rọ̀ ní online. And situation tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa Wasiu Ayinde Marshal ó ń ṣẹlẹ̀ sí ẹ yálà bí ọkùnrin àbí obìnrin. Bóyá ẹ rò wípé kíní àìmọye àwa sísà la bímọ tí bàbá tó kú fọkọ tí kò gbà. Ìmí ìdí ẹ̀gbá nìyẹn ṣùgbọ́n ó kàn gbà náà ni kò wà responsible from àtìgbà tàti lóyún yẹn ká fi bí ọmọ tọmọ fi dọmọ owó ọmọ ìrìnsẹ̀ tó fi jáde yára institution. Àìmọye bàbá tí ò mọ̀ kankan even ìlú òyìnbó tá a wà yìí ní Jámánì yìí torí ṣe rí ìjọba ìlú tí mò ń gbé bí ó encourage ọmọ bíbí. Ìwọ tó bá ń gbọ́ mi láti Germany èyí tí n bá fi parọ́ jọ má bò mí. Ìjọba bóyá o ti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọba ìlú Germany ó encourage kó bó bá possible kó bímọ méjì ní àárín ọdún kan tó bá ṣeé ṣe ni àwọn èèyàn mi á ṣe torí kí ni owó ego kudi. Because bó bá yẹ ń bímọ tọ́mọ ẹ bá ṣe ń pọ̀ lówó máa pọ̀ sí fún ẹ. But what about the stress? Ìgbà táwọn ọmọ yẹn bá dàgbà tó stage tó ti wọ etí tó bá ń bá ti wọn lọ tó ń lọ ńkọ́ kí ni ó máa torí iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe tó fi ń bí ọmọ jọ ìgbà táwọn ọmọ bá ti dàgbà tó ń lọ ìjọba yẹn á padà fà ẹ́ lẹ́sẹ̀. Wàá lọ ṣiṣẹ́ yẹn gbogbo owó tó gbà wàá ṣe padà lọ bèrè lọ́wọ́ àwọn tó ti ṣe tẹ́lẹ̀. Ṣùgbọ́n kan tí àwọn sisters mi ń dá sí ni pé wọ́n bá ti bí ọmọ púpọ̀ bẹ́ẹ̀ yẹn tó ti gbowó tó bá ti rí kó ti tó stage táwọn ìjọba táwọn wá bímọ mọ́ tó wá ń béèrè pé dandan ní láti lọ ṣiṣẹ́ bíyá wọ́n ti níwèé wọ́n ti gba gbogbo paper wọ́n á kó ọmọ ó di country bòmí torí kó má bàa ṣiṣẹ́ understand and so mo kàn ń ṣàlàyé bí nǹkan ṣe ń lọ ni. So tó já sí wípé ìwọ tó o bá jẹ́ blogger online or speaker tí nǹkan tí King Wasiu Ayinde torí King Wasiu Ayinde tí èèyàn kan bá ṣẹ̀ṣẹ̀ bọ́ síta sí tó bá ṣe wá sọ fún wa pé Wasiu Ayinde K1 the ultimate àbí mo máa wò ní a jẹ́ wípé àmọ́ nǹkan tá à ń ṣe gbogbo wa láti mọ̀ kí ni nǹkan tí a ti mọ̀ nípa K1 the ultimate nípa ọ̀rọ̀ obìnrin ni mo fẹ́ kẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí nípa ọ̀rọ̀ obìnrin story wo lo tí ì gbọ́ nípa ọ̀rọ̀ obìnrin pẹ̀lú K1 wàá ti rí wípé K1 the ultimate àwọn obìnrin bíi omi ìṣanwọ́ òun la jẹ́ lọ́wọ́ wọn kì í dẹ̀ ṣe K1 the ultimate nìkan àìmọye àwọn ọkùnrin ni wọ́n pọ̀ bàjẹ́ online káàkiri àgbáyé ẹjẹ́ àsọtílẹ̀ Yorùbá àbí mo máa wo ọkùnrin pọ̀ product of a single mother ni mí. I am the last born of my mother. Today she's late. Mo máa ń sunkún ẹ̀ ní torí ó yẹ kó máa jẹun ọmọ lọ. We are 7 in number. She was the only mother and father we had. I am the last born. Ó ti kú. Bàbá mi ṣì wà láyé. Torí iṣẹ́ tó yẹ kí èèyàn ojú mẹ́rin ṣe ọwọ́ mẹ́rin ṣe òun nìkan ló ń ṣe ló ń sá lágbálágbá kiri àsìkò tó wáyé kó rí lásìkò máa jẹun ọmọ gbogbo wàhálà àti gbogbo ìlàkàjá ìhàhà ó ṣẹ̀sí lára. Òun ni mo ṣe ń sọ fún ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ sísá mi tẹ́ máa rò wípé ẹ lóyún ẹ bímọ ẹ wà ní ìlú òyìnbó àgàgà nínú Germany torí ìjọba fún yín lówó àgàgà tẹ́ bá sọ pé ẹ sí papọ̀ pẹ̀lú ọkọ. For this reason bóyá ìwọ àtọkọ bàbá ọmọ ẹjọ́ ní misunderstanding ó wá wò wípé kí ni ọ̀nà àbáyọ tó lè fi hit ẹ̀ hard ó ní jẹ́ kó rọmọ má jẹ́ kó rí èwo lékene má jẹ́ kó rí jọ ọmọ kan torí owó ọmọ tó ń gbà yẹn kó má bàa ṣí ẹ̀ bẹ́ẹ̀ ṣó mọ̀ pé wọ́n nìkan kọ́ ló ń ṣiṣẹ́ ọmọ yìí bọ̀ a máa wá sọ di tara wa nìkan torí àwa la lóyún àwa la bímọ a máa ń rí àwọn ọkùnrin ẹ̀bẹ̀ ni pé wọn ò ní rẹ̀tì láti bá ní ẹ̀ta wọn ò ní rẹ̀ láti ní anything nípa ọmọ yẹn pé kinní kan tí ìjà minor misunderstanding tó yẹ ká sort out tí yóò bá wà sorted out tó ní kálukú bá tiẹ̀ lọ ẹ wá máa wò pé kí la lè fi bá yí ọkùnrin yẹn jẹ́. ní jẹ́ kó rọ́mọ ẹ̀ ìgbà tí mi bá jẹ́ kó rí kinní kan kò ṣì dẹnu
ó jẹ́ kó rọmọ ẹ̀ níyì èwo wàá kàn kú dànù wàá kàn kú tú ẹ wàhálà kàn pa ẹ dànù. Ó dẹ̀ pé ẹ fẹ́ máa yára yín brè ní 2026 tá a wà yìí. Àwọn ọmọ yẹn ní ìgbà tó bá dàgbà tí wọ́n tó stage ìgbà tí òyìn lè máa tọwọ́ bọ brain wọn kó máa yí ọpọlọ wọn ló lè ṣe kí ni ló lè máa fọwọ́ ru ọpọlọ wọn tá a máa gbọ́. Ìgbà tó bá wà níkàáwọ́ ẹ̀ tó yìí lè ṣe hey sit down there tá ṣe tá gbọ́ sí ẹlẹ́nu tí ò tí wọ éèjì pé ó ti dàgbà ó ti above 80 pé dad or mom you shouting you know. Tó lè tọwọ́ bọ brain ẹ̀ mọ́ ń gbà yẹn ṣùgbọ́n ìgbà tó lè tọwọ́ bọ brain ẹ̀ ó lè mọ́ ọmọ ẹ dání kó pàdé bàbá ẹ̀ kí bàbá kọ́ mọ rí bàbá ẹ̀ kó máa wùn láti lọ kí bàbá ẹ̀ mọ́ yẹ experience tí mo rí lára àwọn èèyàn mi. I do counseling àìmọye àwọn èèyàn tí mo cancel you know tó máa pàdé ọmọ á fẹ́ lọ kí bàbá ẹ̀ ojú burúkú tí ìyá yẹn máa fi wo ọmọ àbí tó bá lọ ọmọ yẹn á máa gbọ̀n ni ó lè wá máa ṣe bẹ́ẹ̀ sí bàbá ẹ̀ bàbá ọmọ gan bẹ́yẹn wọ́n ti jàjàdíjú tó ti wọn ọ̀nà fún pé láyé tó bá rọ̀mọ̀ àti ìyá ó gbọ́dọ̀ súnmọ́ wọn o á di pé kí bàbá àtọmọ kan ríra wọn lọ́ọ̀kọ́kọ́ máa ṣe báyìí ìwà wa máa fi big àbí don't worry ọjọ́ alẹ́ ló ń bàjẹ́ ẹdìyẹ tó yàgbẹ́ sí ìsàsùn ni bí o bá wà very careful táwọn ọmọ yẹn bá ti dàgbà tí wọ́n bá fi lè kúrò ní àkàtà ẹ̀ tán lọ ń dágbé ibi tó rí wọn mọ́ nìyẹn wàá máa fi fóònù lé wọn kiri ok ó bìlíìfù yìí pé gbogbo bó ṣe wà wọ́n máa yà tó jẹ́ kí bàbá wọn dá sí ìwọ nìkan ló ń ṣe ìwọ nìkan ló ń mọ̀ nǹkan tó fi ń kọrin sétí ọmọ yẹn nìyẹn kó lè hétí bàbá wọn kò sí wàhálà no wàhálà ó ti bìlíìfù pé gbogbo àwọn sítórì tó ń sọ fáwọn ọmọ yẹn tó bá ti dàgbà pẹ̀lú ẹ̀ á jẹ́ kí wọ́n recognize ìwọ nìkan wọ́n á wá gbé ẹ báyìí wọ́n á máa kẹ́ ẹ báyìí wọ́n á máa ṣe mélòó nínú wọn ló padà ń ṣe é wàá ṣiṣẹ́ wàá kú dànù kó owó kan kú tú ẹ́ àwọn ọmọ yẹn á ṣe lé ayé wọn àìmọye wọn á tún padà wọn á lọ bá torí wọn mí ìmọ̀ bó ṣe kíní yẹn ṣe máa ń ṣẹlẹ̀ táwọn ọmọ yẹn ti dàgbà bẹ́ẹ̀ àwọn náà máa padà wá ya bàbá wọn lọ ní o bẹ́ẹ̀ àwọn àti bàbá pàdé níbì kan ní o nǹkan kan connection yẹn á ṣà wá láàrin wọn ṣá connection yẹn á wá adikọ́ mọ́ máa sọ but dad you abandoned me you didn't care about me gbogbo àwọn story tí mọ́mì táwa ti ń sọ fọ́mọ àwọn irọ́ àfikún oríṣiríṣi á bẹ̀rẹ̀ sí níbi bàbá ẹ̀ why did you do this but my mommy said this òun náà di pé no I wanted to come your mom did not allow me your mom did ibi tọ́rọ̀ yẹn máa parí sí nìyẹn má jẹ́ kó yẹ ẹ lẹ́nu pé majority àwọn ọmọ yẹn máa padà wá hate ìyá wọn á padà wá hate ìyá yẹn nítorí irọ́ tí àwọn ọmọ yẹn padà discover nípa ẹ̀ wọn ò ní rántí gbogbo wàhálà tí ìwọ nìkan àdágbé àdásùn ní ìjọ tí orí ń fọ́ ilé ní ìjọ tó tútù mú yẹn bó ti ń bo ilé ló ń gbélé sẹ́yìn ló ń pe ìkan ló ń sá lọ sí hospital bó ti ń lọ mú kan nínú kindergarten bẹ́ẹ̀ ló ń sá lọ sí school tó fẹ́ lọ mú kan ní you know gbogbo wàhálà yẹn wàá rò pa rántí ẹ̀ níwọ̀n ní rántí ẹ̀ ṣé o wá rí the kind of lies tó ti lie tí ó ti irọ́ ti wá já yẹn á jẹ́ kí wọ́n wá fall in love stupidly pẹ̀lú bàbá àìmọye oríṣiríṣi cases ló ṣẹlẹ̀ online àìmọye tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta wàá máa gbọ́ ẹ àwọn bàbá yẹn wọ́n wá fi oògùn fa àwọn ọmọ no kì í ṣe gbogbo àwọn ọkùnrin ló fòògùn fa ọmọ kì í ṣe gbogbo àwọn bàbá yẹn ni ó fi oògùn fa ọmọ ẹ bá mi ṣe ètò yìí ẹ bá mi ṣe ẹ bá mi like ẹ bá mi love mo mọ̀ pé ẹ̀ ní like ẹ̀ ẹ̀yin gẹ́ndà mi òtítọ́ ni mo fẹ́ wá sọ fún yín tó o bá mọ̀ pé o fẹ́ jẹun ọmọ láyé ìwọ̀nba ni kó wálé ayé àwọn ọmọ ẹ̀ má yà mọ́ ṣọ́ra àwọn ọmọ táàbí tó báyìí fi wọ́ àwa mọ́ 60, 70s, 80s, even 90s ṣé orí bẹ̀rẹ̀ láti millennium àwọn ọmọ millennium títí débi Gen Z tá a wà yìí má rò wípé báwa tá a wà ní old kìíní yẹn àwa bá ṣe ń ronú làwọn ọmọ ìsìn ṣe ń ronú ìwọ náà mọ̀ náà kí wá láǹfààní wàhálà ìgbà tó yẹ kó gbádùn tó yẹ kó ṣiṣẹ́ mọ níwọ̀nba kó o pín iṣẹ́ yẹn sí ọ̀nà méjì kí bàbá kó tiẹ̀ kí wọ́n kó tiẹ̀ bí ìwọ àtọkùnrin ò bá sí mọ́tọ́mọ́ ti wà láàrin yín má ẹ̀fà sí lára àwọn obìnrin tó máa sọ wípé o fẹ́ deny àwọn ọmọ ẹ̀ kó kẹ̀yìn àwọn ọmọ yẹn sí bàbá wọn torí ó máa ń padà wá hàn tiẹ̀ tí àwọn ọmọ yẹn bá dàgbà tó pàdé bàbá wọn tí àjọṣepọ̀ bá lọ wà láàrin àwọn bàbá wọn tí ọ̀rọ̀ àgàgà tó lọ́jọ́ ọmọ obìnrin ẹ̀ mọ̀ pé àwọn ọmọbìnrin wọn máa ń love àwọn bàbá wọn extraordinary just the same way táwọn ọmọkùnrin wọn ò fi ya wọn ṣeré ọlọ́run bó ṣe pin nìyẹn àwọn ọmọkùnrin wọn ò fi màmá wọn ṣeré láéláé don't dare it. àwọn ọmọkùnrin ò fi ya wọn ṣeré òun ló ṣe já sí wípé tó o bá fẹ́ fẹ́ ọkọ tó bá yìí ní ìyá láyé kọ́kọ́ fẹ́ ìyá yẹn
tó o bá ti fẹ́ ìyá yẹn o ti fọkọ. Bẹ́ẹ̀ ni àwọn ọmọbìnrin ò fi bàbá wọn ṣeré. Ìwọ tó o bá ní ìyàwó sílé tó yìí ní bàbá, tẹ́ bá ní problem, consult your father-in-law. Ó máa sọ̀rọ̀ sí ọmọ ẹ, á fún lọ́rọ̀. Bí mo ṣe rí kíní yẹn tó ṣe ń lọ nìyẹn. Kí ni mo wá fàyọ? Lórí ọ̀rọ̀ Wàsíù Àyìndé Marshal. Ẹjọ́ ǹjẹ́ ká ti bẹ̀rẹ̀ ibi ibẹ̀ yẹn bẹ̀rẹ̀. Ṣé bàbá Wàsíù fúnra lára wọn gan fúnra lára wọn tó bá ní pé kán ka iye ọmọ tán ní lórí ilẹ̀ èpè yìí, ṣé wọ́n mọ iye ọmọ wọn? Wọn ò mọ̀ ń bo. Ṣebí kankan tó bá ti yọjú báyìí náà làwọn náà ń rí, làwọn náà ń gbọ́. Àìmọye tí ò tiẹ̀ yọjú. Eléyìí báyìí sì ó ti yọjú nìyẹn. Àìmọye sẹ́yìn. Òkè nígbà tọ́pọ̀lọpọ̀ yín wá ń sọ pé kìnìkan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, I am now asking every one of us. Ṣé fẹ́ sọ fún mi wípé bàbá Wàsíù ò ní serious relationship lọ́wọ́ yìí? Ṣé are you now telling me wípé King Wàsíù Àyìndé Marshal wọn ò ní serious relationship pẹ̀lú obìnrin kan lọ́wọ́ tó wà intimate dáadáa tó close bàjẹ́? Tó lè jẹ́ wípé òun náà tún ti ń sun ẹkún yín pé ó máa gbé mi tán pátápátá ni o, mi ì ṣèyàwó ní polybag o, ó máa fún mi, ó máa fẹ́ mi tán ni o, a máa ṣèyàwó. Adé kúkú ti mọ̀ yín pé tá a bá fẹ́ ṣèyàwó, àwọn obìnrin la máa ń gbélé tó expenses púpọ̀ jù ń bẹ̀. A ṣe bí ó ṣe fún Emmanuel Ẹlẹ́bà Yẹ́lò. Kí ló fi ṣe èèyàn? Emmanuel náwó èyí tó ń ṣe lọ́wọ́. So are you not telling me pé wọ́n sùn bẹ́rẹ́ bẹ́ obìnrin ò pọ̀ fún bàbá Wàsíù? Ṣé wọ́n fẹ́ sọ fún mi sí wípé gbogbo àwọn obìnrin tí wọ́n yìí ń kú báyìí ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ tí everybody ń ké pè bo K1 the ultimate? Àwọn obìnrin kan sì ń fẹ̀mí wọn àtayé wọn tán ní burúkú owó dání. Wọ́n sì fi ń búra wípé sáà wẹ́sẹ́ ni sẹ́ẹ̀ káwọn tó jáde láyé nǹkan tó bá máa gbà sẹ́ẹ̀ wẹ́sẹ́ ní láti ṣe kí ni, ó ní láti gàyà yìí tí wọ́n ní mo sọ mi sọ tèmi mi ní màmú ẹ ṣàánú ìyá mi dé kú. Tó sì sọ wípé ṣe no pé Wàsíù nǹkan tó bá máa fà ló máa fà, nǹkan tó bá máa jámọ́ ló máa jámọ́, wípé mi ò ní jẹ́ kínní máa jẹ́ ń bẹ̀, èmi náà máa máàkì rẹ́jísítà. Ṣé èrò ìpọ́kùnrin nìkan ló máa sọ pé obìnrin yẹn irọ́ ni, kó tó kú láyé mi fẹ́ mọ̀ nǹkan tó máa gbà, mo ní láti débẹ̀ yẹn kí n tó fi ṣàkọyìn. Àwọn obìnrin kan náà sọ the same thing. Ǹjẹ́ tilẹ̀ jókòó tẹ́ ẹ̀rọ wípé àwọn obìnrin kan wà tó jẹ́ wípé anything ṣẹlẹ̀ bóyá ṣẹlẹ̀ sí àní àbí ṣẹlẹ̀ bus stop, wọn ò tí ì pé jáde bí wọn ò tí ì mọ̀ bóyá Brity ló ń lọ àbí ṣẹlẹ̀ bus stop àbí ṣẹlẹ̀ sí church. Ṣẹlẹ̀ lásán ni àwọn obìnrin kan ṣètò obìnrin kan gbọ́ tó jẹ́ pé wọ́n á ti sínwín lọ dànù, wọ́n á ti dà sára. Àwọn sẹ́ẹ̀tì mi kan wà, àwọn gender mi kan wà tó jẹ́ wípé wọ́n like anything celebrity. Àwọn gbọ́ béèrè owó lọ́wọ́ ẹ̀, we're ready láti náwó fún. The only thing tọkànmọ́ náà ni tán nídìí ni pé káwọn èèyàn rí wọn pé èmi náà ń fẹ́ lágbájá, àbí káwọn ọ̀rẹ́ wọn àbí family wọn kan pè kán pé èmi rèé ò rí mi pẹ̀lú lágbájá ni, àbí kó ya fọ́tò èmi rèé pé kíní kan à ń fẹ́ra wa ni. That is the only thing tí wọ́n need. Ẹlòmíì á dè ṣe débi wípé òun jẹ́ lọ́mọ sẹ́, àwa máa gbọ́ Wàsíù kó tó jáde láyé ó jẹ mí lọ́mọ o, ó jẹ mí lọ́mọ, mi ní kó fẹ́ mi sílé àsì ìyàwó, ṣùgbọ́n ó jẹ mí lọ́mọ láti bímọ ní mi ní kó tọ́jú ẹ̀. Ilé ayé ibi tó bá rìn dé ló máa mọ̀ mọ́. The way táwọn èèyàn ṣe wá mú kinní yẹn kankan online, ṣó tó torí ni, ṣó ní kí Wàsíù kó padà pé ọmọ yẹn torí èèyàn tó bá rí picture ọmọ yẹn bó ṣe jọ bàbá Wàsíù. Mo fẹ́ sọ pé nínú gbogbo àwọn ọmọ Wàsíù tí mo mọ̀ mí rò pé ó lélẹ̀ tó tún ti ìjọ Wàsíù tó ọmọ gẹ́ yìí rí. Àgàgà ká wá gbé picture face ọmọ yìí sí ẹgbẹ́ ìyá ìlú péjú, ìyẹn màámi tó bí Wàsíù Àyìndé. Mẹ́hàn èèyàn méjì tí ọmọ ara wọn ṣe wá ń jọra wọn bẹ́ẹ̀. Ọmọ yẹn ti jọ ìyá ìlú péjú jù. Ọlọ́run o, Ọlọ́run ká ní mo máa rí bàbá Wàsíù bá sọ̀rọ̀ ṣe ni bá bẹ̀ wọ́n pé ẹ mú ọmọ ẹ mọ́ra o, wà lẹ́ẹ̀kọ́ sọ́jọ́ tẹ máa rọ́jú ẹ̀ káà ní máa rántí mọ́mì yín, ẹ máa kẹ ìyá yín kékeré nìyẹn. Ṣùgbọ́n ṣé bàbá Wàsíù ṣe advice ni? Ọmọ ti pọ̀ jù, mélòó ló fẹ́? Òun lẹ ṣe máa sọ wípé kò ń gbọmọ ní kékeré kò lè ṣe wàhálà. Okay, babysitter tó fẹ́ kó sínú ilé tá tọ́jú ọmọ dàtà babysitter ọmọ fún. Wọ́n bá ti rí báwọn ìyá ti tọ́jú ọmọ, ti ṣe primary secondary school, bóyá university náà fẹ́ wà, bọ́dẹ̀ ti jáde university, a ló wà bí wà bọ̀ ilé bàbá ọmọ kì í bọ̀ ọmọ lẹ́rù, wọlé kanlẹ̀ wọlé. Àfi bí ìgbà tí bàbá Wàsíù tó mú ọmọ yẹn àfi ní ìrírí ẹ̀rí. Tẹ bá wo ojú ọmọ yẹn àti ìyá ìlú péjú, ẹ̀rù Ọlọ́run bá mi o, ẹ̀rù Ọlọ́run ó lè bá nìyàn. Mr. Wàsíù Àyìndé ò lè sọ pé no àwọn kan ní kí ló dé ọmọ ṣe ń jòyàn bí yín, ó tún wá mú rin kọ.
ṣe rí little advice tí máa fún Mr. Wasiu Ayinde ni pé bàbá ní èjì ibi tẹ́ ẹ bá dé àti how popular you are even kan gbọ́ máa lè wá fún yín ibi tẹ́ ẹ bá dé ṣe ló yẹ kẹ́ máa gbà. Ní ayé àtijọ́ àwọn ilé alágbára àwọn ọmọ àlè pọ̀ bàjẹ́ ń bẹ. Ní ilé àwọn olówó ti date ní family àwọn olówó tó bá yàn dì because irú bàmí ọ̀tẹ̀ yẹn báyìí èèyàn tó máa obìnrin tá lóun fẹ́ wá gbọ́mọ fún á múra dáadáa. Ṣùgbọ́n inú ilé àwọn olówó tó jẹ́ pé yàn bí irú late Abíọ́lá ẹnu ọjọ́ mẹ́ta la ṣe ń gbọ́ sí pé out of gbogbo ọmọ tí wọ́n bí after nígbà tó ṣe gbogbo DNA wọ́n ní 66 ọmọ òun ló pass DNA. Bọ̀ àwọn ilé olówó tó bá yàn dì tán rí pé ọlápọ̀ ọ̀rọ̀ pọ̀ orúkọ ti lọ nǹkankan wọn ń bọ́dà ọba àgbọ́mọ àlè wa torí Ọlọ́run nìkan àtorí ló mọmọ tí yóò padà sí ní orí àti Ọlọ́run ọba nìkan ló mọmọ tí yóò padà bo erùpẹ̀ sí ní lójú lọ́jọ́ alẹ́ lọ́jọ́ tá a bá mí kanlẹ̀. Ṣé ìwọ àti èmi tá a bá kọ́lọ̀ ń jẹ́ ká pẹ́ láyé á sì pẹ́ nígbà tá a bá dògbò tá a dàgbà tá a dògbò tán tá a fẹ́ wú parí tá a fẹ́ rìgì jòbì tá a bá sùn. Ṣé ìwọ rántí ẹni tó fi yẹ̀pẹ̀ bò ẹ́ lójúmọ́ ni? Ṣé o mọ ẹni tó padà wá sin ẹ́ ni? Ọlọ́run nìkan ló mọ ọmọ tí ó sin ni. Ọ̀pọ̀ ìgbà sì wà tó jẹ́ pé ọmọ tí ò tàbí ẹni jáde gan máa kẹ́ni a máa nífẹ̀ẹ́ ni ju ọmọ tí èèyàn jí ìṣẹ́ jìyà lé lórí tó dẹ̀jẹ̀ jó lójú. Wàá máa wò pé ìwọ ọmọ yìí ó dẹ̀ wúwọ́ ọmọ àlè ọmọ tí ò mẹyẹ tó ṣú tó jẹ́ pé ìrànlọ́wọ́ kékeré ló ṣe fún á gbé ẹ bẹ́ẹ̀ á respect òǹgó ló máa kẹ́ ló máa gẹ̀ ẹ́ you know. Ní ìmọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ní àròjinlẹ̀ láyé. King Wasiu ẹ lọ bọ́mọ yẹn bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ gbà anything ẹ fà á mọ́ra support her please that girl needs your help bí o tiẹ̀ jẹ́ yín lóbi tó ti dárúkọ yín you have the money you have everything kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe fọ́mọ yẹn tọ́lọ́run ò fi kẹ́yìn àyàfi o torí wọ́n sọ̀rọ̀ nípa spiritual yí pé ẹ̀ ń lò wọ́n ní ní online èmi kọ́ mo sọ o ṣùgbọ́n back to my gender. Ṣé rí hypocrite wa ti pọ̀ jù online? Àbòsí wa Mr. Kilo mo ń bọ̀ o. Àbòsí wa ti máa ń pọ̀ jù. Àwa blogger àtàwa speaker àtẹ̀yin tẹ́ máa ń dá sọ̀rọ̀ àtẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń pè wọlé. Ẹ jẹ́ ká máa be calming down. Tó bá ti di bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ the way tí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe máa ń múra kankan. Àwọn nǹkan tá dẹ̀ máa ń múra kankan tá máa wá gbé sórí igbá àwa fẹ́ lójú pé kò ṣẹlẹ̀ rí. Majority blogger àti speaker tó máa ń gbé gbogbo àwọn private something bẹ́ẹ̀ yẹn tó máa ránṣọ́ mọ́. Ẹ béèrè lọ́wọ́ wọn báwo lìgbésí ayé tí wọ́n ṣe rí marital wise. Èmi ò fi marriage búyàn ọmọ àbí èmi ò like àti fi anything búyàn láyé. Ìwọ tí òye bá yé. Torí anything tó bá wùn kó jẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Anything tó bá wùn kó ní still oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Àánú la rí gbà. Àánú àdẹ̀mà wà wá rí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bloggers bí gàtẹ́ jẹ́ àwọn sisters ni ẹ máa be calming down lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ẹ rí àwọn àgbàlagbà obìnrin tó jẹ́ speaker wọ́n ní àwọn ọmọ tó ti dàgbà tó níyàwó tó bí ọmọkùnrin tí ọmọ wọn ọkùnrin ò wà responsible fún ìyàwó ọmọ ẹ̀ tó jẹ́ pé òǹgọ fúnra lára ẹ̀ ló ń tọ́jú àwọn ọmọ tí ọmọ ẹ̀ ọkùnrin bí tó jẹ́ pé ní responsibility tó bá yẹ kọ́ ọmọ ẹ̀ ọkùnrin ṣe fún ìyàwó àtọmọ òun ló ń ṣe tó fill in the gap. Tí nǹkan kékeré báyìí bá ṣẹlẹ̀ àwọn lẹ máa kọ́kọ́ rí tán máa bọ́ síta kò dá o kò yá kìnìkan kí ló dé tẹ́yìn náà tí ẹ ń gbé ìgbésí ayé tí yín wá síta kárí. Ẹ gbé ayé yín wá ẹ má daṣọ bá ayé yín ẹ má jẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ nìkan lẹ máa gbé sórí igbá àwa náà fẹ́ mọ bí ayé tí yín ṣe rí. Torí majority yín tẹ máa ń ránṣẹ́ ṣẹṣẹ mọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ayé yín ò dáa. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ń sunkún sùn ẹ ń fomijé jí ni náà. Okay. Nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ advice la lè fún K1 ṣé tọ́jú orí ni ká sọ ni àbí ti whatsoever tí ò bá jẹ́ wípé torí ìwà táwọn náà wù pé kinní kan tó di pé àwọn náà mọ ọ̀rọ̀ kan tí wọ́n ń sọ síyàn àwọn náà pa àwọn àgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ àgbà tó wà wájú wọn a rí wọn bá ṣe ń ṣe sí wọn hence ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa tá wà lẹ́yìn wọn káwa náà máa ṣe bẹ́ẹ̀ sí wọn a good day no. Because he has his life to live. He has his own right to his own life. Just the same way you and myself are living a life without looking for any explanation or without owing anybody any explanation or whatsoever.
He has his right to live his life bó ṣe wù náà. Àìmọye speaker blogger online lọ́kùnrin lóbìnrin tẹ́ ń lanu tẹ́ ń pàdé lórí ọ̀rọ̀ yìí. Popsi yín tó bí yín tó fi tẹ́ láti ìgbà tó ti bí yín ìyá yín nìkan, your mother màmá ẹ̀ nìkan, òun nìkan ló ṣe wàhálà bó ṣe di tó ṣe wọ primary, bó ṣe wọ secondary school, bó ṣe wọ kínní. Ìyá yẹn nìkan ló sá langbalangba lórí yín. Bàbá yín wà láyé, ó wà láàyè, ó wà lálàáfíà ara, kò dá sí ọ̀rọ̀ yín. Nǹkan tẹ́ ẹ délé ní ọpẹ́lọpẹ́ ìyá yín àti Ọlọ́run àti ìgbìyànjú titi yín wípé mi ò ní disappoint ìyá mi. Mi ní jẹ́ kí wàhálà ìyá mi kó já sí lásán, èmi náà ní ṣẹrú ẹgbẹ́. Let you become what you become today. Tó bá jẹ́ nípa tipasẹ̀ bàbá ni. Kì í gbọ́ ni pé bàbá gbogbo ayé. Bàbá mélòó lẹ́tì ẹ̀rọ wípé ó wà responsible lórí àwọn ọmọ láyé gan-an. Kì í ṣe báyé ìsìn nìkan. Ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ náà. Látàyé tó ti pẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ni wọ́n ti wà responsible. Ṣùgbọ́n nígbà tí ọmọ bá ti wá dáa tán, á di títí wọn. Èyí tó bá kù díẹ̀ káàtó ná àwọn ọmọ ti yá ẹ̀ ni. Àìdá wọn fún wọn support àbí wọn support ìyá yẹn lórí ọmọ. Tọ́mọ bá yàn tó bá yanjú, bàbá yẹn á jẹ́ kó máa yé yín wípé ọmọ ọkọ ni, èmi ló fi jọ. Tó bá kù díẹ̀ káàtó fún ọmọ yẹn, adébọ̀ tí ń ṣe nulẹ̀ ìyá ẹ̀ nìyẹn, ìyá ẹ̀ ló fi jọ abálájọ. Ẹ rò pé mo ṣe mistake ni, mo ti mọ̀ pé nǹkan tó máa dà náà lélẹ̀. Fún ìyá ẹ̀ ló, you see lie. Àìmọye wá ládẹ wá ní polygamous home. Àìmọye tó wá láti inú ilé polygamous family. Mélòó nínú yín lẹ enjoy bàbá? Mélòó nínú yín lẹ enjoy support látọ̀dọ̀ bàbá? Mélòó nínú yín lẹ enjoy ìfẹ́ látọ̀dọ̀ bàbá tí bàbá tó fìfẹ́ hàn sí? Ọ̀pọ̀lọpọ̀ wa àmọ̀ wípé ó yẹ kí àwọn bàbá wa kán máa fìfẹ́ hàn sí wa, kán get closer to us. Ọ̀tí ìgbà tá a dé abroad là ń rí bí àwọn òyìnbó lọ́kùnrin wọ́n yẹn ń ṣe bọ́yẹn fún àwọn ìyàwó wọn ní support lórí àwọn ọmọ and so on. Ibẹ̀ làwa náà ti rí pé so ó yẹ káwọn ọkùnrin náà tí ẹ máa ṣe gbá àwa náà not this thing. Ṣé bóun ló kó sí wa lára wípé òkè ìjọba tún fún wa ní opportunity, wọ́n support wa financially in every way. Tí bàbá ọmọ ò bá wà responsible, tí bàbá bá bímọ tó ń ṣiṣẹ́ tí ò wà responsible, ó ní oore ọ̀fẹ́ láti mú gbogbo information ẹ̀ lọ fún ìjọba ibi tó area ibi tó bá ń gbé. Wọ́n á máa yọ iye owó tó yẹ, ó ní iye tó gbúdọ̀ máa san fọ́mọ tó bí monthly upkeep ọmọ yẹn. Wọ́n á máa yọ nínú àkáǹtì ẹ̀, salary ẹ̀, ṣéǹjì ẹ̀ náà máa kó síbẹ̀. Àwọn ọkùnrin tó dẹ̀ wà lábúrọ̀dù ọ̀pọ̀lọpọ̀ tó ti bímọ káàkiri. Àìmọye ni ò ṣiṣẹ́ mọ́ because tó bá ṣiṣẹ́ ọmọ ti pọ̀ jù. Gbogbo owó bá yọ owó ilé kí ló fẹ́ kù? Àánú àwọn ọmọ yẹn lòun ṣiṣẹ́ fún. Kí lòun wá fẹ́ ṣiṣẹ́ fún? Ó yá ṣiṣẹ́ mọ́. Àìmọye yín lẹ́dẹ̀ wà tẹ́ fall into that trap. Tẹ́ jẹ́ speaker online, tẹ́ jẹ́ blogger. Ìjọ́ wo lẹ fẹ́ gbé yẹn jáde ká bá yín dá sí ká ganu sí? Ìjọ́ wo lẹ fẹ́ gbé jáde? Ṣé ẹ lè jẹ́ ká bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí obìnrin? Ìpàdé àpérò fáwọn obìnrin lèmi rò pé ó yẹ ká ṣe. Ẹ jẹ́ ká call a spade and condemn the consequence. Ẹ jẹ́ kí àwọn obìnrin ká bára wa sọ̀rọ̀ kórí wa ṣíkọ́ bí àṣà Àkúrẹ́ for máa sọ̀rọ̀ sí orí rẹ̀ á ṣíkọ́. You know what Àkúrẹ́ means wọ́n pé orí rẹ̀ wà á sọ̀rọ̀ sí etí àyà. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ fúnra wa kétí iwájọ ya àwa gender mi àwọn obìnrin. Rádaràda wá pọ̀. Ọlọ́run rán wá pọ̀. Ẹlòmíì ṣe rí ká máa bára wa láṣepọ̀. Ó ti bà yí ẹlòmíì jẹ́ débi wípé kì í ṣe pé bí sickness or anything. Ó rí pé ó ti ní ìmọ̀ nǹkan tí mo lè fi kíní yẹn wé pé tóun ò bá ti lọ́kùnrin àbí tí òun bá ti sí kíní yẹn òun ò pé lóbìnrin. No now. Ṣe rí ayé tá a wà nísìn. Ayé ti wà fún ẹ láti plan life ẹ bó bá ṣe fẹ́. Iye ọmọ tó wù ẹ́ láti bí tó mọ̀ tó jókòó ìwọ ló mọ̀ rẹ̀, kò sẹ́ni tó máa mọ̀ ẹ́ tó ra ẹ̀ tá mọ̀ràn ẹ̀ jura ẹ̀ lọ. Ọmọ capability ẹ, capacity ẹ. Bóyá ọmọ mẹ́ta ló mọ̀ pé o lè bí tó wù ẹ́ bí láyé. Pé okay o. Iye tágbára mi gbé pẹ̀lú ọkọ minus ọkọ nǹkan kan. Iṣẹ́ tó ń ṣe o, ẹni tí o igbá kan àwo kan o. Má kàn rò wípé o kàn lè dédé lọ lóyún láyé ta wá sí kó kàn dédé lọ lóyún fún ọkùnrin. Ìgbà ẹjọ́ wà into relationship. Ẹ fẹ́ra yín àti kí tún wá ní. What is big deal there? Ọkùnrin yẹn ìwọ àti ẹ kò sọ́jọ́ tẹjọ jókòó tí méjì yín tẹ́ ti sọ̀rọ̀ níbi tó ti ń dùn mọ́ yín tó ti sọ̀rọ̀ wípé ọlọ́mọdé
kò sí ọjọ́ tó sọ fún yín pé fún mi lọ́mọ mo nídìí ọmọ. Àwọn ọkùnrin kan wà wọ́n ya wèrè wọ́n bá pàdé ẹ lẹ́nu ọ̀rọ̀ ọmọ náà máa gbé kó ẹ láyà. Ó jẹ mí lọ́mọ wá bímọ fún mi wá ṣe kinní kan fún mi wá daya. Tí somebody like me ti bá jẹ́ èèyàn kan tí mi Ọlọ́run ò jẹ́ kó rí mi ó pé ni Olúwa á ti di rádaràda. Ẹ wá wo online message oríṣiríṣi even kábíyèsí máa bọ̀ òfìtì olórí wájú olórí ní kinní mi wá kinní kan kúrò lábúrọ̀dù máa gbé ẹ tán pátápátá wá ṣe gbá ọmọ mo fẹ́ gbọmọ. yóò ná kò sí nǹkan tó bá tẹ̀lé ọ̀rọ̀ ẹnu dúdú ọkùnrin láyé ta wà yìí ó ti wọná ó ti wọgbó. Tí o bá ṣe wípé ìwọ fúnra lára ọmọ epo rẹ́dí onídìí ọmọ yẹn yàtọ̀ fọ́kọ tẹ́ ẹjọ́ fẹ́ra yín sílé pé ẹjọ́ wà o husband and wife ẹ̀dẹ̀ nídìí ọmọ. Be very careful. Àsìkò tá a wà yìí kọ́ lásìkò tí obìnrin foyún di ọkùnrin mọ́lẹ̀. Ayé àtijọ́ nìyẹn ó ti cast. Ayé tá a wá sí obìnrin ò ní oore ọ̀fẹ́ àti foyún di ọkùnrin mọ́lẹ̀. Tó ọkùnrin ò bá tẹ̀jọ ní agreement tí ọkùnrin yẹn ò sọ fún ẹ wípé mo nídìí ọmọ látọ̀dọ̀ ẹ. Tó dẹ̀ rí wípé ó serious pẹ̀lú ẹ̀ tó má bá dẹ̀dẹ̀ tó ready láti support ẹ pẹ̀lú ẹ̀. Tó bá wá lọ lóyún yẹn tó wá lọ gbé bá oyún o oyún ti dé o ìgbà kan àwọn kan ṣébi àti ẹ sọ̀rọ̀ oyún ni ó lè bí ẹ wọ́n ní rètí láti bí ẹ tẹ́ ẹ bá sọ̀rọ̀ oyún láyé ta wà yìí yes ṣá sọ̀rọ̀ oyún ni oyún bí báwo tẹ́ bá dẹ̀ gbọ́ ọ̀rọ̀ ṣé Ngechi àbí kí lorúkọ wúmà yẹn tó bí ọmọ Wàsíù ó sọ nínú ọ̀rọ̀ yẹn níwọ̀nba tẹ́mi gbọ́ pé ìgbà tó sọ fún Wàsíù ó ní kò lọ́ṣẹ́ àwọn kan tún wà bẹ́ẹ̀ ókè ó ti lóyún nìyẹn ó yá wá lọ́ṣẹ́ mi ò nídìí ọmọ kò nídìí ọmọ nìyẹn tó o bá wá fọ́ọ̀sì ẹ̀ sí lọ́rùn ó wá lè dọ́jọ́ iwájú o kó padà wá jẹ́ ìdùnnú fún o bó bá bímọ yẹn tipátipá o but majority of the case wọn nídìí ọmọ yẹn bóyá tọmọ yẹn bá wá dàgbà tó wá become somebody wọ́n wá máa rí pé yes lóòótọ́ ni mo kọ oyún ẹ̀ ńgbà yẹn tí mo ní kó lọ́ṣẹ́ ìgbà tó dẹ̀ ti bí tọmọdé ti wà òkè tó fẹ́ kán máa pè mọ́ òun gbogbo nǹkan tó bá máa try ló máa fi fa ojú ọmọ yẹn pé òkè èmi ni bàbá ẹ̀ ẹ̀bẹ̀ ti rí wọn tó ń bọ́ síta tó wá sọ ẹ woru ṣé dẹ́ sí màmá àti bàbá ẹ̀ ìgbà tí bàbá ẹ̀ wá sọ online ẹ̀yin náà ẹ máa woru bàbá ẹ̀ ṣé bàbá rẹ̀ nìyẹn tí ìwà àtọmọ ẹ bá jọ ní kanta why coming online tó o mọ̀ wípé nǹkan tó ń fún ọmọ ẹ lóúnjẹ online ló wà ṣé bàbá yẹn ro ire ro dẹ́sì àìmọye nǹkan tó ń ṣẹlẹ̀ náà láì tí mo wà wẹ̀ tèmi náà máa ń wò díẹ̀díẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ kọ́ lèmi máa ganu sí máa jẹ́ kó lóró ṣòro ẹ̀ torí mi lè torí ọ̀rọ̀ lọ́rọ̀ kí lórí tèmi yé and I'm not even in better position than any other person láti wá máa condemn èèyàn when it comes to relationship mo máa ń wà very very careful toró deep èyí tó bá fẹ́ ká rí la máa rí èyí tá a bá fẹ́ ká gbọ́ la máa gbọ́ bẹ́ẹ̀ ni ìwọ tó bá fẹ́ parí ìjà àárín ọkọ àti ìyàwó be very careful torí èlé táwọn méjèèjì fẹ́ kó mọ̀ òun náà máa sọ ṣe rí ilé ayé bẹ́yẹn ó wá bímọ nìyẹn gbogbo ẹ̀ ṣáà ti wà messy ó ti wà messy ẹ̀yin blogger kí ló dé tẹ́ wá ń gbé Wàsíù ṣépè fine orin yẹn àsìkò tán ló tí bọ̀bọ̀ yìí ṣe fídíò àsìkò tó jáde sí ó perfect pẹ̀lú situation tó wà on ground ṣùgbọ́n adẹ̀ rí ibi tí wọ́n ti Wàsíù fúnra lára tán ti ń play orin yẹn tán ń jó sí tí gbogbo yín rẹ́rìn ó lè bí àwọn èèyàn nú pé ẹ hùwà ìbàjẹ́ ẹ tún fi ń ṣayọ̀ fìbàjẹ́ ṣayọ̀ náà pè yẹn ẹ lè bínú sí wọn ṣùgbọ́n ṣé bí kẹwàá máa gbé wọn ṣépè ní kí ló fa èpè lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ò kàn wá kí ló kàn wá bẹ́ẹ̀ kí ló fa èpè láti ẹnu blogger sí orí Wàsíù Àyìndé torí ọ̀rọ̀ ayé ara ẹ̀ ọ̀rọ̀ tí ò kàn yín tí ẹ̀yin náà ní tiyín tó kún yín lọ́yọ̀ tó jọyàn lọ tó di wípé ẹ bá lájẹ́ ẹ máa ti lọ pàjẹ́ bẹ́ẹ̀ bá lóògùn ẹ fògùn pa kí ló dé lórí ọ̀rọ̀ lórí ẹ ti gbé parí oníkan alára ọ̀rọ̀ òun ẹ ló kó àìsàn ló kó àìwo majority yín tẹ̀dẹ̀ ń ṣe kíní tẹ mu ní kankan tẹ dúró pa sórí ẹ̀ láìfù yín ò ṣe fi yan gan majority yín ló wà tó jẹ́ pé gbogbo ọmọ tẹ́ bí láyé bàbá àwọn ọmọ yín wọn ò dá sí yín wọn ò bá yín tọ́jú ọmọ wọn ò mọ anything nípa ọmọ tó tẹ́ bí fún wọn majority yín ẹ̀yin ni ìyá ẹ̀yin ni bàbá fáwọn ọmọ yín
kí ló dé tí àjẹtẹ́lẹ̀ wá yẹn ìṣe lọ wájẹ yẹn ká lọ fi pa bàbá àwọn ọmọ yín torí pé kò wà responsible ṣé irú yíyẹn lẹ bọ́ síta tẹ́ ẹ̀ kàn dẹ́mu Wàsíù lẹ́yìn tó jẹ́ pé the same thing kan tí Wàsíù ṣe ó ń ṣẹlẹ̀ sí ìwọ gangan ó mú tiẹ̀ ó faṣọ bò ó báyìí ó wá bọ́ sàn láì Wàsíù yẹn ó máa ṣe kẹ́nẹ́kẹ́ni ó máa ṣe sórí yín pé ṣé wà all right ṣé kán lè sọ wípé ẹ̀mọ̀rọ̀ sọ ni àbí kán lè sọ wípé ẹ̀mọ̀rọ̀ dá sí mo tún béèrè lẹ́ẹ̀kan sí majority yín lóbìnrin tẹ́ ẹ wà online tó jẹ́ blogger àti speaker tẹ́ ẹ ń gbé Wàsíù Àyìndé mi ò sọ wípé ìkan tó ṣe ó dáa o bọ̀ kí ló fa èpè ṣé o ti kọ́kọ́ gbé bàbá ọmọ ẹ ṣépè náà torí ẹ̀ mọye yín ẹ sá kúrò ní Nàìjíríà bàbá àwọn ọmọ yín ò ní sísì bẹ́ẹ̀ ṣe kúrò Nàìjíríà wá sókè òkun tọmọtọmọ tẹbí tará sísì ìyẹn ṣó ti ẹ̀ mọ̀ ìpẹ́ fẹ́ travel ni ó dẹ̀ tún wà nílùú òyìnbó pẹ̀lú ọmọ àìwọ nìkan náà nìyá àti bàbá ìwọ ló ń dá sùn ló ń dá wo ló ń kúrú ló ń galé wọn lórí ìjọ wo ló ti bọ́ sí online tó ti wá sọ fáwọn èèyàn pé iye yẹn gbà mí ó ti wá dójú ẹ̀ báyìí majority yín ẹkún ẹ̀ sùn láàárọ̀ ìkanra ẹ̀ fi mọ́mọ́ nǹkan tí ò yẹ kẹ́ ṣe fáwọn ọmọ ẹ̀ fi kanra aggression inú tó ń bí yín sí bàbá àwọn ọmọ yẹn tó ró neglect ẹ̀yin nìkan ẹrù ẹni méjì ó di ti yín nìkan ó dẹ̀ ti ń tell on you stress ti fẹ́ pa ẹ́ ṣé irú ìwọ yẹn lo nírètí láti bọ́ síta kó wá máa gbéyàn kan ṣépè pé kò tọ́jú ọmọ níwọ̀n tán kọ ọmọ tiẹ̀ sí ẹ láyà tó o dẹ̀ máì tó ń gbomi lójú ẹ tó fọwọ́ bò báyìí just because ẹ kàn fẹ́ kí àwọn èèyàn kan máa rí Wàsíù aláìda ìwà wọn náà ò dáa tá bá wá sọ lọ ta sọ́bọ̀ ta ló yẹ kán bí ta ló yẹ ká bá wí gan nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ ṣé Mr. Wàsíù Àyìndé òun ni ká bá wí ni àbí gẹ́ńdà ni àwọn obìnrin tá a ti rọ́kọ lóko kún sílẹ̀ ká tó lọ gbẹ̀pà sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń rẹ́líran ni ṣé bẹ́ẹ̀ ṣáà kì í rí wọn ní pátí ni tán bá lọ play ṣé ẹ̀ kì í rí àwọn obìnrin ni bó ṣe máa ń kùn wọn ṣé ẹ̀ kì í rí wọn tó máa ṣàyà báyìí ìmí àmú ìdíbà bàbá ẹ̀ á máa fi rin bàbá ní bàbá ní kíní tàwí tí kíní bàbá bá wà lọ tàǹtà látẹ̀yìn nǹkan tí kíní yẹn tó lọ gbé ìdíbà bọ̀ òfò tó lọ ń rin dímọ̀ dáadáa lójú agbo tí kíní bàbá bá lọ dìde pọ́wú ókè bóyá kíní yẹn ti lé bàbá dẹ̀ ti fi mẹ́sẹ̀jì rẹ sáwọn ọmọ ẹgbẹ́ kiri. àní rí Dubai lọ lórí ètò ilé nìí ẹ má gbàgbé láti bá wa like kẹ́ ẹ subscribe kẹ́ ẹ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò ó dàbọ̀.